kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáláyé o ẹ̀yin olólùfẹ́ mi bó tún ṣe ń lọ lọ́wọ́ lájà àbalẹ̀ òun ni mo tún mú wá fún yín o lórí ètò ẹgbà yíyẹ̀wò ẹ bá wa dá sí ẹ̀yin ènìyàn mi lórí arákùnrin tó pa girlfriend ẹ̀ tó kún wẹ́lẹ́wẹ́lẹ́ tó kú sínú ike ọ̀dà ní ìlú Ìlọrin update ni mo wá fún yín lórí ẹ̀ o. Alhamdulillah a wà ní ṣe magistrate kan magistrate a wà nílé ẹjọ́ nílùú Ìlọrin níbi wọ́n ti ń ṣe ẹjọ́ Abdurahman èyí tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó pa ọmọ ọlọ́mọ lẹ́yìn tí wọ́n kà jáde nílé ẹjọ́ wípé ó jẹ́wọ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá wípé bẹ́ẹ̀ ni òun ṣe bẹ́ẹ̀ ní tòótọ́ àwọn tí àwọn ọlọ́pàá mú pẹ̀lú ẹ̀ àwọn mẹ́rin ni wọ́n jẹ́ 5 so ilé ẹjọ́ ní kí wọ́n lọ fi wọ́n pamọ́ ná títí di ọjọ́ tí wọ́n fi sọ ẹjọ́ gbé dìde àròyé sì ṣẹlẹ̀ nínú ilé ẹjọ́ nígbà tí wọ́n ní kí wọ́n kó wọn lọ Abdurahman gangan fúnra wọn ó ní ó náwó ká má sọ gbogbo tí ó ṣẹlẹ̀ nílé ẹjọ́ ká má kó tilẹ̀ ẹjọ́ torí pé ẹjọ́ náà sì ń lọ lọ́wọ́ àwọn tí ní kí wọ́n lọ ṣe kí ni kí wọ́n lọ fi wọ́n pamọ́ gẹ́gẹ́ bí wípé tí ẹjọ́ bá wà nílé ẹjọ́ ìwọ̀nba náà ni èèyàn lè sọ nípa rẹ̀ gbogbo Ìlọrin bẹ́ńbì national president wa Alhaji Muhammadu Adio Baba Bariga àwọn náà monitor kéèsì náà bẹ́ẹ̀ náà ni chairman national youth council chairman Ìlọrin Kwara chapter àwọn bẹ́ńbì báyìí so Ali Nasir Yusuf lórúkọ wọn so àwọn náà wà bí gbogbo wọn ni wọ́n monitor kéèsì yìí wá so the monitor kéèsì yẹn abẹ́ fi fọ ìlú yìí mọ́ ni látara wípé ìlú Ìlọrin ti ṣe ìlú ìbàjẹ́ ẹni tí a bá ti rí tójọ́ ọmọ kan tó ṣèwà bàjẹ́ á fà lé ìjọba lọ́wọ́ tíjọba bá mú fúnra wọn á kún ìjọba lọ́wọ́ lérí ẹ̀ láti fìyà jẹ irú ọmọ bẹ́ẹ̀. Bàbá president wa fún gbogbo Ìlọrin Alhaji Muhammadu Adio Baba Bariga á gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn pẹ̀lú tó ṣẹlẹ̀ nílé ẹjọ́. adúgbò fún Ọlọ́run adúgbò fún Ọlọ́run. Alhamdulillah. Gẹ́gẹ́ bí àdéhùn tí a ṣe fún gbogbo ayé wípé ó fún kèsì ní ìlàjẹ àjẹ àbájí irú àdéhùn tá a ṣe yẹn ìjọba náà ní kí a ṣe ká ẹ̀ òun ló jẹ́ kí nígbà tí wọ́n fẹ́ gbé léde atrai láti mọ́nítọ̀ gbogbo pé lọ bàtà agbẹ́ni ló fẹ́ lọ sí kóòtù aláti mọ́nítọ̀ èdè kóòtù ìpè báwo ni gẹ́gẹ́ bí nǹkan tá a rí pẹ̀lú tí adájọ́ ń ṣe ìdájọ́ òdodo máa wà lórí nǹkan tí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìkìlọ̀ kan ti fún oníkálukú wa wọ́n ní kí anybody má kó ti ilé ẹjọ́ àti nǹkan tó bá ń bẹ nínú àmọ́ èyí tó jẹ́ kókó ni pé ìdájọ́ òdodo máa wà ìyẹn làwọn fi ń sọ fún yín ìlú Ìlọrin kì í ṣe ìlú èdè tó ṣe ìlú káàkiri dàtí tó bá jẹ́ pé ìlú mi ni wọ́n fọwọ́ bù àwọn òní fọwọ́ bù bàjẹ́ láyéláyé àdé nígbà kíni ànígbà tí ò yà kó ṣẹlẹ̀ níbi àwa náà fara mọ́ nítorí pé kó ṣẹlẹ̀ sáwọn ni kó ṣẹlẹ̀ sí kò sẹ́ni tó gbàdúrà ẹ̀ nílé kó ṣẹlẹ̀ sọ́mọ òun àmọ́ lágbára tọ́lọ́ Ọlọ́run ìjẹ́ka irú ẹ̀mọ́ Ọlọ́run ẹ̀jẹ̀ kó ṣẹlẹ̀ mọ́ nílùú wa lẹ́yìn náà a mọ̀ fún lágbára ọjọ́ pẹ̀lú nǹkan tí a rí Ọlọ́run àjẹ́ kí ìdájọ́ Ọlọ́run ojú ṣẹlẹ̀. Some people are making noise there. If you know that you want to talk, please kindly go out of this one. You are disrupting the proceedings there, huh? Yes. A police officer. Who are the color that sẹ́ẹ̀rí báyẹn sẹ́ẹ̀rí pé a sọ pé Abdurahman tó pa Hafsat kì í sọ nìkan ní ń ṣiṣẹ́ ó ti ń dárúkọ àwọn tí ó tajà fún ẹ ti rí i pé kì í ṣàkọ́kọ́ sí rẹ̀ Ìbàdàn ló ta orí sí so
He started mentioning names now. Eléyìí what's something like kudos fún àwọn ọlọ́pàá Kwara State. A gbé kudos fún àwọn ọlọ́pàá Kwara State. Mo sọ lánàá pé kí wọ́n mú Abdurahman dáadáa, kí wọ́n mú dáadáa torí pé wọ́n ní bàtà obìnrin tí wọ́n bá nínú yàrá ẹ̀ ó jẹ́ bàtà obìnrin 12, bàtà obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ 12. Bàtà Hafsa ó ní bàtà obìnrin ẹlẹ́ẹ̀kẹtàlá. Ó túmọ̀ sí pé odidi èèyàn 13 ni Abdurahman ti pa. Nísìnyí tó ń sọ pé ìgbà tí ó ní asthma ló kú sóun lọ́dọ̀ nǹkan ẹni á ní Ìbàdàn ni ó ta orí sí. Ọmọ ga o, ọmọ ga ó ti bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn ọlọ́pàá dẹ̀ ti ń ṣiṣẹ́ wọn. Mo nígbàgbọ́ pé gbogbo wa náà la máa rí àbájáde èsì nígbà tí àwọn ọlọ́pàá bá ṣiṣẹ́ wọn tán. Wàá fẹ́ mọ iye èèyàn tí ó ta páàtì fún. Ẹni tí ó ta orí láti Ìlọrin sí Ìbàdàn, orí ti fò láti Ìlọrin dé Ìbàdàn. Ọmọ yẹn ti ní ó ní àwọn backbone kan. Salaam alaikum blẹ. Yes. So sá ti pè yín. A sọ̀rọ̀ mọ́ wa lórí live video. O Ìbàdàn ló ta orí sí o. Ọlọ́run ẹ̀rín èèyàn láìsẹ̀ran àfà ẹlẹ́ran wàláhì orí ẹran màálù tẹ́ǹtà ọwọ́n ju orí èèyàn lọ. wàláhì Ìbàdàn lọ́mọ yẹn ta orí ọmọ kéèyàn ọ̀pá yẹn láàrin 4 days so tó 4 days ni. Ìbàdàn nísìnyí àṣẹ ìfòròyìn yẹn ti jáde báyìí. Àwọn kan ti pè mí láti Ìlọrin. Ó ti bẹ̀rẹ̀ sí ní mẹ́ńsà àwọn tí ó ta páàtì orí. Ìbàdàn ló ta orí ọmọ yẹn sí. Irọ́ lọ́wọ́ kọ́ pa ní ìsìn ìtàn ṣiṣẹ́ kò mọ̀ pé àṣírí ẹ̀ ló tú. Bàtà obìnrin 12 náà bá nù ilé ẹ̀. Bàtà ọmọ yẹn ló jẹ́ bàtà ọkọ, bàtà 13. Bàtà obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ 13 ni wọ́n bá nínú yàrá ẹ̀. Ó túmọ̀ sí pé àwọn ọmọ 13 ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn, odidi èèyàn 13 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti ta páàtì wọn. Àfi ká gbogbo bímọ nísìnyí, àfi ká máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ gan. Àwọn ọbẹ̀ ẹni tẹ́ bá pàdé lórí social media kódà ń tẹ́ ẹ mọ̀ gan tẹ́ ẹ fẹ́ lọ kí ẹ gbọ́dọ̀ sọ kẹ́ ẹ sọ ń lé pé mo ń lọ sọ́dọ̀ lágbájá o. Orí ti sáré láti Ìlọrin, orí ti dé Ìbàdàn, odidi páàtì èèyàn. So àfi kí Ọlọ́run ọba ó kó ṣe dáadáa fún wa. Assalamu alaikum. Ó kàlẹ̀ ẹ̀rẹ́sà ìrẹ̀sà. So mo kàn wá láti wá fún wa ní feedback torí bí ọba ṣe ń lọ a gbọ́dọ̀ máa ṣàlàyé fún yín ká dẹ̀ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ bí nǹkan ṣe ń lọ. Inú wa dùn pé àwọn ọlọ́pàá iṣẹ́ wọn dẹ̀ yọ. So látara pé ó ti bẹ̀rẹ̀ sí ní mention àwọn tí ó ta páàtì fún. Abdurahman ti ń jẹ́wọ́, ó ti ń jẹ́wọ́. Wọ́n dẹ̀ ti inú wa dẹ̀ dùn pé iṣẹ́ ti ń lọ. A lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ torí pé àwọn ọlọ́pàá fúnra wọn, àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fúnra wọn, wọ́n á padà jáde láti àdẹ̀fẹ̀ kọ́ jẹ́ pé ní tá a bá sọ wọ́n máa disturb iṣẹ́ tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n pẹ̀lú bí nǹkan ṣe ń lọ Assalamu alaikum. Pẹ̀lú bí nǹkan ṣe ń lọ Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Gbogbo ẹ̀yin àfáà lè kéwú. Ọlọ́run ọba ó máa fi sọ ẹ̀ sọ yín o. Ẹ ní bọ́ sọ́wọ́ o. Ẹ gbogbo ohun tó bá ti jẹ́ nǹkan èèwọ̀ ẹ má bá yàn dá sí o. Ká máa fọtí lọ́sẹ̀, ká máa fi páàtì èèyàn ṣoògùn, ẹ má bá wọn ṣe láyé yín o.
ṣé ń gbọ́ gbogbo ẹ̀yin àfáà yìí kéwú tẹ́ máa kéwú tá a kè nírọ̀lẹ́ yìí nìyẹn o. ibi ẹ bá gbọ́ tẹ́ ẹ bá lọ́rẹ̀ẹ́ tẹ́ ẹ bá ti gbọ́ tó ń mẹ́sàn tó ń dárúkọ erin èèyàn tó ń dárúkọ pé kéèyàn máa fi ọtí lo nǹkan ẹ tètè sá fún o. kò ní kéèyàn ó jẹ èèyàn o kéèyàn ó jẹ èèyàn kò sọ yẹn de yẹn o. gbogbo bí ẹ bá ti ń gbọ́ pé téèyàn ọba tí ì jẹ èèyàn kò ní jẹ èèyàn ẹ tètè sá fún bẹ́ẹ̀ o. ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ pé tó ọba jẹ èèyàn tó ọba ti jẹ èèyàn ò lè jẹ èèyàn sá fún ibẹ̀ má bá wọn fọtí lo sẹ́ má bá wọn fi ẹrin èèyàn má bá wọn fi ṣe nǹkan kan nínú ayé tó ọba ti sá fún àwọn nǹkan yìí wàá gbénú ayé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ṣùgbọ́n ìwọ tó ọba ti sá fún ọ tó ń fi ọtí lo sẹ́ tó ń fẹ́rin èèyàn ṣiṣẹ́ ìwọ náà ò ní nífọ̀kànbalẹ̀ o. Abdurahman ó ti bẹ̀rẹ̀ sí ní ka àwọn tí ó ń ta páàtì èèyàn fún ó ti bẹ̀rẹ̀ sí ní ka wọ́n yóò ka gbogbo wọn ìfún ọmọ yẹn àwọn kan ló tà fún ẹ̀dọ̀ ọmọ yẹn àwọn kan ló tà fún nígbà tí wọ́n kó gbogbo páàtì sílẹ̀ àròrí ń bẹ̀ kí ló dé ibo lórí lọ orí tètè tàǹtì ẹ̀ orí lọ́tà jù Ìbàdàn ló ta orí sí Ìbàdàn ni Abdurahman ta orí sí orí tí ó ti sáré láti Ìlọrin ó ti ta orí ti dé Ìbàdàn orí ti sáré dé Ìbàdàn kì í ṣe àkọ́kọ́ nìyẹn o kì í ṣe kejì kì í ṣe kẹta kì í ṣe kẹrin kì í ṣe karùn-ún kì í ṣe kẹfà kódà ó ṣeéṣe kó ju 13 lọ torí pé ẹni tí wọ́n bá bàtà obìnrin 13 nínú ilé rẹ̀ ó ṣeéṣe kó ti kó àwọn kan dànù bàtà obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ 13 ni wọ́n bá nínú ilé rẹ̀ ó túmọ̀ sí pé gbogbo àwọn 13 yẹn ló ti pa ló ti ta ẹran wọn. ẹ̀yin ọlọ́pàá ẹ dákun ẹ kú iṣẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ they need to be investigated. àwọn ọ̀rẹ́ rẹ̀ náà gbọ́dọ̀ ṣèwádìí pẹ̀lú wọn. ẹ bá wa ṣèwádìí àwọn ọ̀rẹ́ Abdurahman. àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn Abdurahman. àwọn wo ni ń bá rìn. àwọn wo ni wọ́n jọ ń rìn. ẹ bá wa ṣèwádìí. mo gbé ẹ̀yin ọlọ́pàá ẹ kú iṣẹ́. ẹ̀yin ọlọ́pàá Kwara State ẹ kú iṣẹ́. ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà ẹ kú iṣẹ́ agbẹ́kúdòs fún yín gbogbo ibi tí ẹran afusa wà gbogbo ẹ kódà ẹni tó ta èèkánná afusa fún ẹ wá jáde irun orí afusa ibi ó wà ẹ bá wa wá jáde ṣé báwọn kan náà ra orí ẹ dákun ẹni tí ọba tí ì máa tarú nǹkan bá ń tẹ́lẹ̀ báwo ló ṣe láìsí ẹran àgùntàn ẹran tí ò ṣe é polówó ẹran ẹ dákun sí èèyàn lè gbé ẹran èèyàn sí orí ìtẹ̀kọ́ ní ẹ dákun ẹ wá orí èèyàn o kò ṣe é polówó tí ọba jẹ́ pé ó ti ń ṣe ti pé ó ti láwọn regular customer kan àwọn tí ń dìmáàndì fún lọ́dọ̀ rẹ̀ má wulẹ̀ rọ máa fà life kí ni mo ń ṣe má wulẹ̀ rọ mọ́ ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọbìnrin tẹ́ wà láàyè yìí ẹ dákun ẹ kẹ́kọ̀ọ́ ẹni ẹ bá pè yín tẹ́ ẹ bá báyàn pàdé lórí Facebook tó bá ní kẹ́ ẹ wẹ́ ẹ má lọ má báyàn sọ̀rẹ́ orí Facebook ẹni tó rírí tó wá lọ ẹ ṣọ́ra yín gbogbo ọmọkùnrin náà ẹni tó ọgbọ́dọ̀ máa sá fún àwọn èèyàn kan nínú ayé ẹni tó rírí ṣọ́ra rẹ pẹ̀lú ẹ̀ ẹni tó rírí tẹ́ ẹ kàn jọ ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ó wá ní kẹ́ ẹ pàdé níbì kan you have to be very very careful ṣọ́ra rẹ pẹ̀lú ẹ̀ ẹni tẹ́ ẹ jọ ṣe rí ṣùgbọ́n ó ti rí pẹ́ ẹ wá pàdé ṣọ́ra rẹ pẹ̀lú ẹ̀ ẹni tó ọ̀rẹ́ rẹ ni lóòótọ́ nígbà kan oníkálukú ti wá travel ẹjọ́ wá pàdé lẹ́yìn ọdún kan
ó lè ti kúrò ní ipò tẹ́jọ wà tẹ́lẹ̀ ó lè ti dèèyàn míì ọ̀rẹ́ tẹ́ ẹ ti jọ ríra ti pẹ́ tó wá pàdé tẹ́ ẹ pàdé lẹ́yìn kódà lẹ́yìn oṣù méjì oṣù mẹ́fà tẹ́ ẹ wá jọ pàdé ó lè ti dèèyàn míì o má fọkàn balẹ̀ sí pọ́ọ̀rẹ́ rẹ ni o ibi tó lọ tẹ́ ẹ fi kó o tó pàdé rẹ̀ yẹn ibi tó lọ tẹ́ ẹ fi jọ ríra mọ́ yẹn kó tó rí pé ẹ pàdé yẹn ó lè ti kọ́ àwọn ẹ̀kọ́ míì tó yàtọ̀ sí eléyìí tó gbé kúrò lọ́dọ̀ rẹ̀ ó lè ti ní àwọn ìwà míì tó yàtọ̀ sí ìwà eléyìí tẹ́jọ́ wù síra yín tẹ́lẹ̀. ẹ dákun gbogbo ẹ̀yin àfáà nílé kéwú gbogbo àwa akẹ́kọ̀ọ́ ẹ já wà very very careful. Abdurahman ó ti ń ta irin èèyàn tipẹ́ o ẹ̀yin ọlọ́pàá Abdurahman ti ń ta irin èèyàn tipẹ́ o tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni bó o lórí ṣe sáré dé Ìbàdàn ó ti ta orí sí Ìbàdàn ọ̀rẹ́ ti bẹ̀rẹ̀ sí ní mention àwọn orúkọ eléyìí tó jẹ́ pé àní disclose nọ́tàn ti ìgbà tí àwọn ọlọ́pàá bá tó fi ojú wọn hàn àní disclose orúkọ èèyàn kankan báyìí torí pé a ní láti fún àwọn ọlọ́pàá láàyè kan ṣiṣẹ́ wọn ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé orí Haúsá wọ́n ti Ìbàdàn ni wọ́n tà sí Ìbàdàn ni wọ́n tà sí ẹni ó bá pàdé Abdurahman torí bó ṣe gentle tójú rẹ̀ quiet kódà téèyàn tírúwa ìbá lọ sílùú Ìlọrin tá a kàn pàdé ẹ̀ pa fẹ́ sùn àmọ̀ sọ àmọ̀ máa hanrùn láì má pẹ́ tó lè gé orí èèyàn kó lọ́rùn yẹn ni téèyàn bá pàdé irú ẹ̀ téèyàn pé ẹ̀dá kan kò síbi tí mo fẹ́ sùn tírú ẹ̀ bá sọ pé àfáà ṣe bí kẹ́ ẹ sùn ni ẹ máa bọ̀ lọ́dọ̀ mi wá sùn pẹ̀lú bó ṣe rí tó quiet tójú rẹ̀ tútù wàláì ẹ̀ ní ronú pé irú ẹ̀ lè ní jàǹbá bá ń lọ́wọ́ ẹ̀ lè ronú ẹ̀ láyé ẹ dákun kéèyàn wá lọ sí kó wá múyàn lọ́nu ilé kéèyàn àmọ̀ sùn àmọ̀ hanrùn tá a sì yí bọ́yá eléyìí tí ò lè dé pupa yìí eléyìí tí ò lè èyàn máa rò pé eléyìí kò torí pé ojú rẹ̀ ó rẹwà ó tutù náà fi sọ pé ojú ò ṣe é má wà ẹ̀dá o ojú ò ṣe é ṣe kí ni mo pè é ojú ò ṣe é má wà ẹ̀dá o ojú la rí bẹ́ẹ̀ ni inú slogan àwọn bàbá wa ni ojú la rí ẹ bẹ̀rù ẹ̀dá ẹ bẹ̀rù ènìyàn ojú la ṣe kíni ojú la rí ẹ bẹ̀rù ènìyàn mo wé láwà ní ọ̀kan o téèyàn tí láwà ní bá ń bẹ lórí èèyàn bíi tèmi yìí má fọkàn balẹ̀ sí o má fọkàn balẹ̀ sí o má fọkàn balẹ̀ sí mo wé láwà ní ọ̀kan o mo ní irùngbọ̀n ọ̀kan o òdodo ọ̀rọ̀ pàmbélé ni o torí pé nínú tí ó rọrùn fún ọmọ aráyé láti lè ṣe wọ́n jàǹbá oníláwà ní orí wa yìí kọ́lọ̀ ọmọ sí wa ní àfọ̀ tí ọmọ sí yàn jàǹbá kì í ṣe gbogbo ẹni rẹ nílò láwà ní tí ń bẹ lórí wa yìí o bẹ́ẹ̀ ni rẹ ṣe ń lò àwọn olórí ibú náà ń lò ó dà gẹ́gẹ́ bí àwọn olè ṣe máa ń lo aṣọ ọlọ́pàá rọ́ọ̀bù ni o àwọn ẹni bí tá máa ń dáná wọ́n máa ń lo aṣọ sọ́jà Boko Haram máa ń wọṣọ sọ́jà o ṣé Boko Haram yìí wọṣọ sọ́jà Boko Haram máa ń wọṣọ sọ́jà Boko Haram a máa wọṣọ ọlọ́pàá wọn a máa wọṣọ navy bẹ́ẹ̀ náà ni láwà ní orí wa yìí gbogbo ọmọ aráyé ẹ má fọkàn balẹ̀ irùngbọ̀n ẹlòmíì tó bá ti rí irùngbọ̀n ọkàn rẹ̀ ó balẹ̀ pé àáfàá lẹ́nu yìí kò ní fi àáfàá ni kò lè faburú ṣe mí irùngbọ̀n òdìtà mí kan má faburú ṣe yẹn o bẹ́ẹ̀ náà ni ṣòkòtò péńpé kò rí yàn kó gé ṣòkòtò kí ṣòkòtò rẹ̀ ò rí péńpé má fi gbogbo ẹ̀mí rẹ̀